Bola Tinubu nake so in yi wa magana, amma da yaren Oduduwa zan yi dan ya fahimci abin da nake. Babawa Bola Ahmed Tinubu, ẹ jọ̀ọ́ ẹ ṣàánú wa. Gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà ẹ má dákẹ́kẹ́ wò wọ́n níran lórí ẹ̀. Abba Kabir Yusuf, òun ló jẹ governor of Kano, òun ló ní Kano yìí. Tí ò bá jẹ governor, báwo wọn wá ṣe máa fún ní position ipò òun ní governor Kano? Wọ́n ṣèbúra, wọ́n ṣe gbogbo ẹ̀ nígbà tó wá yá àwọn èèyàn wá fẹ́ yí ipò yẹn padà. Ẹ jọ̀ọ́, mo fọlọ́run ọba bẹ̀yín, bàbá òun gbọ́kún ọmọ ẹ̀. Kó má ta tí wèrè bàbá wa Bọ́lá Ahmed Tinubu, oṣù bàrẹ́rẹ́ o, ẹ bá mi fọwọ́ bà, ẹ jọ̀ọ́ bàbá wa Bọ́lá Ahmed Tinubu ẹ bá wa gbà, ẹ ṣàánú wa, ẹ má jẹ́ kójú ó tì wá, irọ́ làwọn pípù yìí ń pa. Ẹ̀yin ò kí ń sí nídìí ààbò sí bàbá wa, ẹ ṣàánú wa, irọ́ ni wọ́n ń pa. Tílé bá dáa tó bá tòrò, àgbálé ló tó. Tílé bá dẹ̀ bàjẹ́ bàbá Bọ́lá Ahmed Tinubu, àgbálé náà ló tó, ẹ ṣàánú wa o. Èmi ọmọ yín Àìná mò ń bá yín sọ̀rọ̀, ẹ ṣàánú wa, ẹ jọ̀ọ́.